dẹ̀bà yìí tọ́jú wọn àwọn èèyàn wa ń wò yín báyìí èrò ń bẹ lórí afẹ́fẹ́ ẹjọ́ yàwọn èèyàn pé èmi Alébíoṣù rèé ohun tẹ fi máa ń sọ̀rọ̀ ní tíátà ẹ kọ́ fi sọ̀rọ̀ ohun tẹ wá fi ń sọ̀rọ̀ lójú ayé nọ́mà ẹ wá fi sọ̀rọ̀ kí ẹ wá sí ìpẹ́ èmi rèé o ohun tí mo nílò rèé ẹ̀yin olólùfẹ́ mi ẹ kí sáwọn olólùfẹ́ yín báyìí wọ́n ti pọ̀ lórí afẹ́fẹ́ èrò ti pọ̀ bíbà tí wọn ò báyìí tí ò ṣeé kà ń tẹ wá nílò ìjẹ́ kan mọ̀ pẹ̀lú ìṣìpẹ̀ pẹ̀lú ìbẹ̀bẹ̀. Ọlọ́yà ń bọ́yá ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ ló dífá fún kínníkínní jọ tí ń lọ rè bá wọn nájà wo ní bọ omi sàn èwò ẹ̀yìn wò omi sàn èwò ẹ̀yìn wò kéèké lẹ́yẹ olókun àtẹ̀gẹ̀nì lẹ́yẹ ọlọ́sà. ohun tíátà ni wọ́n ń lò yẹn o. Òfẹ́fẹ́ lórúkọ ẹyẹ àwọn ìyá mi ẹlẹ́yẹ Abíọ́nà ìwọ ọmọkùnrin òun ṣeré ni àbó ń ṣe èrè ọ̀sìn wèrè ń gbélé yín ni ọmọ gégé mù ni wọ́n ṣe pè fún wọn ni nǹkan tẹjú mọ́ ni. Ohun Alébíoṣù òun ni ẹgbọ́ yẹn. Nínú tíátà ohun wọn lẹ gbọ́ yẹn o kì í ṣe pé ń bá yín wípé ṣé ọmọ gégé mù wọ́n ń sọ bọ́ ṣe máa ń sọ ní tíátà wọn lẹ gbọ́ yẹn ó yá bàbá. Ohun mi ni ẹgbọ́ yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé mi ò tí ì gbọ́ slang tó máa ń lò ni mo ṣe sọ àwọn ọ̀rọ̀ ẹ̀lẹ́ lóríṣiríṣi. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo fi Kristi. Bàbá ẹ má ẹjọ ìyẹn ni ẹ má ṣe irọ́ bàbá Alébíoṣù bàbá Alébíoṣù ẹ ṣàánú mi ẹ má wò mí ràn. bàbá ẹjọ àwọn ìyàwó rẹ̀ ọmọ mẹ́rin mo tún náà wọn mẹ́ta náà. bàbá ẹ ṣàánú ó yẹ ẹ dìde báwọn ara mi ò tún yá ara yín ò yá òkun ni máa fi ń gbéra máa ń fòkun gbéra torí gbogbo báyà báyìí ló máa ń dùn mí. gbogbo báyà báyìí ló máa ń dùn mí. tí ẹ̀jẹ̀ bá ti ń jáde mí yẹn gbọ́rọ̀ dáadáa mọ́ àwọn gbogbo tí màá máa hó oríṣiríṣi nǹkan ló ń ṣe máa ń rògùn máa ń lò láti gbéra. ẹ jọ ẹ ṣàánú. O 7054900751 07054900751 àánú ni bàbá nílò Ọlọ́run ó dẹ̀ ṣàánú fún wọn ó ti bẹ̀rẹ̀ o ẹ̀yin olólùfẹ́ wọn ẹnìkan ṣe kí ni ẹnìkan náà send 100,000 wọ́n ti bẹ̀rẹ̀ ẹlẹ́nìkan ló ń fún ọ lélo 100,000 naira 100,000 ẹ̀bẹ̀ tẹ̀ kan bẹ́ẹ̀ náà ní máa bẹ̀ èmi olólùfẹ́ yín Alébíoṣù ni olólùfẹ́ yín Alébíoṣù ni olólùfẹ́ yín lẹ́yìn náà dẹ́ sọ pé mi ló kọ́kọ́ gbé mi wá ẹnu mo bẹ̀ gbogbo ní ẹ ṣàánú mi ẹ ṣàbẹ̀ bá jẹ́ kí á jẹ mi gbogbo àwọn tí mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti dèèyàn àwọn tó jẹ́ mi ni mo kọ́ wọ́n máa sọ fún mi pé ọ̀gá ẹ̀ tẹ́ gbé good actor ni ṣépò yìí ló yẹ kẹ́ ẹ wà ṣépò yìí ló yẹ kẹ́ ẹ wà Alébíoṣù ṣépò yìí ló yẹ kẹ́ ẹ wà. Alébíoṣù àánú àdìdì ló Jésù ẹdìdì ṣé mú mi náà fẹ́ sọ̀rọ̀ ni ẹjọ́kọ̀ yá. ẹjọ́ gbogbo ẹ̀yin fans Alébíoṣù pátá ẹjọ́ ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ torí kéèsì kan wà nílẹ̀ báyìí pẹ́pẹ́ last year tí wọ́n yá owó tí wọ́n fi ṣe production ọ̀hún rí part 2 by wọ́n dédé wá tì táàrí mọ́ 4.5 million naira ni wọ́n ná lórí production yìí ìgbà táwọn Yorùbá ìgbà tó máa jàjà gba iṣẹ́ yẹn ní ọwọ́ wọn tí wọ́n release ẹ̀ ní February 2 ìyẹn jẹ́ ọjọ́ ìbí ọkọ mi tí wọ́n release ẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta 153,000 ni wọ́n san fún wọn tí wọ́n sọ pé àwọn rí nínú owó iṣẹ́ yẹn èèyàn ṣiṣẹ́ 4.5 million 153,000 lówó iṣẹ́ tí wọ́n fún wọn ẹ jọ̀ọ́ mo ń bẹ̀yìn torí gbèsè ọ̀hún wà lẹ́ o July ní deadline ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí Ọlọ́run torí Ọlọ́run torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ó ti tó àǹtí ẹ̀dìdè 07054900751 lẹ́ẹ̀ máa pèsè báyìí WhatsApp normal call ẹ máa pèsè orí ẹ message kó máa wọlé wọ́n lẹ́nìkan fún 100,000 èèyàn méjì fún 10,000 bí báyìí 120,000 mo dẹ̀ lẹ́nìkan tó fún 20,000 naira 140,000 ẹ jókòó ẹ ṣàmọ́ jẹ́ ká mọ̀ pé ẹ̀yin lólùfẹ́ yín tó ń sọ̀rọ̀ Alébíoṣù kí wọ́n dìde ẹ ṣàánú Alébíoṣù náà ni Alébíoṣù náà ni tẹ máa ń pàdé tí máa ń fẹsẹ̀ rìn káàkiri. ẹni tá a máa ṣe kí ni. tẹ máa ń pàdé mi tí máa ń fẹsẹ̀ rìn kiri wá ní kílódé tí mi ò wá ọ̀kadà. ọ̀kadà ẹ̀ tiẹ̀ ní. mo ò nọ́kadà.
mi ò lọ́kadà. bẹ́ẹ̀ tí ẹ̀ máa ń fọkadà ṣe irinṣẹ́ kò sí. mi ò ní tó bá pàdé mi lọ́nà ní o ṣe gba nọ́mbà lọ́kadà kan kí n máa sọ pé kó wá gbé mi lé pé mo ti kọjá pé ẹsẹ̀ rí kiri lójú títì láti 1979 tí mo ti ṣiṣẹ́. 1979 ni mo bẹ̀rẹ̀. yéé ni mo bẹ̀rẹ̀. 1979 ni bàbá ti bẹ̀rẹ̀ tíátà. 1979 ẹ pẹ̀lẹ́ bàbá, àánú Ọlọ́run yóò dìde, àánú Ọlọ́run yóò dìde, àmín Jésù, àánú Ọlọ́run yóò dìde, àmín Jésù. báyìí a máa pè wọlé nọ́mbà tẹ́ máa pè sí ni 07054900751. àwa gẹ́gẹ́ bí ẹnìkan fúnra wa náà nípa orí ọ̀fẹ́ Jésù ẹni bínú ọ̀nà pọ̀, àwa náà fún bàbá ní 100,000. ẹ jókòó bàbá nípa orí ọ̀fẹ́, ẹ jókòó 240,000. àwa ilé ọ̀nà pọ̀ ẹ máa pè wọlé 07054900751. fíìmù tẹ́ ẹ lẹ́ẹ̀ṣẹ̀ yẹn ìgbà wọlé lẹ́ẹ̀ṣẹ̀ fíìmù yẹn. ní last year ní last year kí lórúkọ fíìmù yẹn. àjẹkù orò ni àjẹkù orò ni ẹni tó dẹ̀ yá mi lówó ó ṣe nìyẹn fògùn mọ́ mi lọ́rùn mú sọ pé ní location ṣẹlẹ̀ jẹ́ jáde nínú mi àti ẹnu. ok fíìmù yẹn ni ẹ̀jẹ̀ ń jáde lẹ́nu. pé gbogbo àwọn ènìyàn náà wà níbẹ̀. fíìmù yẹn náà lè wà rí parí. ni ẹ ló wá sọ fún mi pé kò sí nǹkan tó kàn mí pé kí n lọ wá wò ó tòun wá fóun pé n tó wá fún mi owó ti tòun. àwọn èèyàn jọ kán ṣàánú mi kán ṣàánú mi kán ṣàánú mi. mo fẹ́ tajà tí n bá níbi kan tí mo jí lọ láàárọ̀ tí mo ti lọ ń tajà àtijọ́ àti mo ìyá tó kú òmẹ. ẹnìkan fún ọ ní 50,000 naira. 290,000 sir. 290,000. ọmọ ọ̀nà ti ṣe yìí ẹ ṣe ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run àbùkún yín ẹni owó tí o àṣírí yóò ní tú ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo bless. àmín ká dúpẹ́ lọ́wọ́ ẹ nìyẹn. wọ́n máa ṣe o wọ́n máa ṣe o wọ́n máa ṣe o. ẹ̀yin olólùfẹ́ bàbá ó yá ẹ kí wọn ẹ kí bàbá yìí àwọn náà fún yín ní 50,000. ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé Ọlọ́run àbùkún yín o ẹ ní owó tí o ẹ ṣé mo dúpẹ́. àmín àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ẹ má bá ń gbé àwọn calls yẹn wọ́n ní call yẹn rí ń bẹ̀ yẹn ẹ má bá mi gbé thank you daddy ẹ ṣé daddy ẹ yes sir adúpẹ́ sir ẹ ṣé gan sir ṣé network ní bíbá ni àwọn calls yẹn rí ń bí 07054900751 òní nọ́mbà tí ó máa pè sí ẹ fẹ́ gbóhùn wọn ẹ fẹ́ ṣe nǹkan kan fún wọn. bàbá tẹ bá wá rí ìrànlọ́wọ́ kí lẹ wá máa ṣe báyìí tẹ bá rí ìrànlọ́wọ́ yẹn kí lẹ máa ṣe. tí mo bá rí ìrànlọ́wọ́ máa lọ gba ṣọ́ọ̀bù ńlá. ẹ gba ṣọ́ọ̀bù ńlá tó máa tóbi dáadáa. tó máa tóbi. màá wá ra fírísà màá ra big gen. bàbá tẹ bá rí ìrànlọ́wọ́ ẹ̀ ní ra mọ́tò. no mo tẹ̀ ń béèrè pé ṣé ṣọ́ọ̀bù lẹ́ ṣe ni àbí mọ́tò lẹ́ra. máa lọ gba ṣọ́ọ̀bù. torí mo ẹ fẹ́ gba tajà ṣọ́ọ̀bù bẹ̀rẹ̀ inú mi dùn. nǹkan tó lóun ò lè ṣe lóun lè padà ṣe mọ́tò náà fún mi. bẹ̀tẹ̀ bá rí ìrànlọ́wọ́ báyìí number 1 ṣọ́ọ̀bù. ìgbà ríbi jí lọ láàárọ̀. ok ẹ lọ bẹ so báyẹ̀ kí n lọ bẹ ọkàn gbà mí. tí o bá ti tán àti pẹ̀lú ṣíṣe máa wà ní. ẹ máa wà ní kí lẹ máa ṣe. tí iná bá wà máa wo tẹlifíṣàn bá síná máa kú jókòó dé. tí iná bá wà ẹ̀yin bàbá ṣẹlẹ̀ pé tẹ́ bá ti ń jókòó nílé bẹ́ẹ̀ yẹn a máa mú kíni wá a máa mú ìrònú wá pé èmi ni mo á tún jókòó nílé báyìí because nígbà kan ẹ kì í gbélé nígbà kan gbélé ara wọn mọ̀ máa ti location kan tẹ́lẹ̀ kan bá láti bìkan bọ́ síbì kan láti bìkan bọ́ síbì kan ẹ jáwọn èèyàn mọ̀ báyìí ni kán dìde fún ìrànlọ́wọ́ yìí. èmi Adéwálé Alébíoṣù èèyàn yín náà ni. wọ́n ti fún ọ lélo. 290,000. mo bẹ̀ yín lórúkọ Jésù ẹ ṣàánú mi mo bẹ̀ yín mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín mo bẹ̀ yín ni ẹ bá ò bá wẹ́ ni bálà ó la òkè máa ń yá bọ̀rọ̀ bọ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi àwọn èèyàn yìí ti dìde wá láti Ìbàdàn àwọn náà wò bá Alébíoṣù àfi ká dìde mọ́ wọn ẹ̀yin olólùfẹ́ mi àti olólùfẹ́ ti Àgbàlá Gabriel mo bẹ̀ yín lórúkọ Kristi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n wà bákan náà mọ́ ẹ jẹ́ ìtàn mi kọ́ tó ìtàn mi kọ́. kẹ mọ wà bákan náà mọ́. má bákan náà mọ́ ẹ jọ. bàbá ẹ má dọ̀bálẹ̀
bàbá ẹ má dọ̀bálẹ̀ ẹni ká lè fi má dọ̀bálẹ̀ o. ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀. bàbá ẹ jọ ẹ má dọ̀. àwọn tí wọ́n wò mí wọ́n ju èmi nìkan lọ. wọ́n ju èmi àti ìdílé mi lọ. mo mọ̀ ẹ má dọ̀bálẹ̀. ẹ ṣàánú mi ni. ẹ má dọ̀bálẹ̀ ẹ pẹpẹ ni ẹ ṣàánú mi torí bí mo yẹ síkì yẹn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ má dọ̀bálẹ̀ ẹ ṣàánú ẹ má dọ̀bálẹ̀. So lovers all over the world bàbá ní bàbá Alebiosu èyí tí Ọlọ́run ó lò fún wọn ẹ dìde àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ orí Ọlọ́run kò ní fi yín sílẹ̀ ọwọ́ Olúwa yóò tì yín lẹ́yìn ọwọ́ Olúwa yóò tì yín lẹ́yìn ẹ ṣé o thank you so much wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pò wọlé ẹ má bá wọn kọ́ yẹn kẹ́dẹ̀ mọ́ wọn kọ́mẹ̀ntì yẹn àwọn kan máa ṣe wọn dẹ̀ ní pè ẹ lọ sórí ètò lẹ́wà ó ti rí bàbá Alebiosu rèé o 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 bàbá Alebiosu rèé wọ́n fún wọn 20,000 bí báyìí. 310,000 sir. 310,000. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o a máa pọ̀ sí lọ́wọ́ àbùkún yín kò ní tán bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́. ó jẹ́ lò. 310,000 sir. lẹ́nu sin ẹ àmọ́ tí ìlò 20 minutes lẹ́nu sin wọ́n fún ní 310 tàbí. Yes sir. 310,000 naira ẹ máa ṣe o ẹ ṣé o bàbá ń dúpẹ́ o ẹni tó bá kò tó mú 1,000 jáde wo ńlá ló ná o ẹni tó bá kò tó fún yàn 2,000 tó fún yàn ní àwo in fact iṣẹ́ ńlá ló ṣe ẹ ní jábọ̀ o 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 God bless you 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 ẹ ṣé o má bá ń wo àwọn kọ́mẹ̀ntì yẹn wọ́n bá àwọn kọ́mẹ̀ntì yẹn kọ́ yẹn rí ń bí báyìí ni nọ́mbà tẹ́ ó máa pèsè wọlé ní 07054900751 kádẹ̀ tó lọ máa ní láti ẹ̀yin tẹ́ bá ní láti ní nọ́mbà bàbá lọ́wọ́ so bàbá ṣe ẹ máa láì káwọn ẹ̀yin nọ́mbà yín lọ́wọ́ kí wá ṣe ẹlòmíì kì í ṣe àpèṣeré o torí à ń fẹ́ pe nọ́mbà tó bá já tí ì síta torí ẹlòmíì máa ní àjẹ́ àmọ́ pò wọ́n ṣeré báyìí no ẹ̀yin tẹ́ bá fẹ́ láti ní lọ́wọ́ ẹ̀yin fat tí màá ṣe ní ẹ̀yin tẹ́ bá fẹ́ ní lọ́wọ́ ẹ chat mi adẹ́sẹ̀ndẹ̀sí because tó bá ti pè jáde ẹlòmíà kan máa pè bó ṣe wù á rí owó Ọlọ́run á rí àmúgbà bí wọ́n bá mi wo kọ́mẹ̀ntì yẹn wọ́n bá mi wò ẹnìkan fún 20,000 naira. 330,000. 330,000. bàbá ẹ dìde ṣe ẹ ṣé alápọ̀ sí bàbá ẹ dìde. àwọn ọmọ tí náà wọ́n ará láàrin ẹni gbówó tí ẹni wáyàn tí 20,000 again. 350,000. 350,000 naira sir. ó ti lọ náà nìyẹn bàbá yìí wọ́n á jẹ́ nìkan tí ó mórí gan no wọ́n á jẹ́ nìkan tí ó mórí gan wọ́n á jẹ́ nìkan tó máa mórí gan wọ́n á jẹ́ nìkan tó máa mórí ẹ bá notice bọ́ ṣe ń pé wọ́n ṣe àwọn ọmọ mi dáná ẹ bá ń kó wá ẹ jẹ́ wá class wo ni wọ́n wà ẹ yà kàn what class are you tèmi dìde àbí kí ló rúkọ tẹ Desire come to daddy ìwọ náà kọ́ kí ló rúkọ ẹ Ìkẹ́ Olúwa one of you Ọbádára so so you what class are you? Primary 3 wọ́n kọ́ Primary 2 wọ́n kọ́ Nursery 1 ọmọ mi ń kọ́ kò sí bẹ̀rẹ̀ school bọ̀dá gbogbo wọ́n dẹ̀ jọ dáadé wọn ẹ̀ jẹ́ èèyàn ẹ̀yọ́pọ̀ ẹ̀ jì ńlá ìrìn àjò yìí yóò bú bàbá dé lóyìnbó in the name of Jesus bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀yin máa lọ sí ẹ̀ tí traveller rí bàbá ẹ̀ traveller ti rí pé kẹ́ ẹ̀ tí ẹ̀ kúrò Nàìjíríà lọ sílùú kan Kòtónú èsì Kòtónú lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ kí ni máa ń gbé ẹ̀ lọ bí Nàdúrókò okay tí à ń ké backup page God bless you tí à ń ké ẹ ṣe àwọn náà ṣe ẹ ṣe wọn láwọn náà ṣe 20 náà lẹ́ẹ̀kan ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ rí ànúbà ojú òní tì yín ọ̀tá òní yọ yín the Lord bless you ẹ̀yin tí ẹ̀ ń dìde sí wọn ojú òní tì yín ẹ̀yin tẹ́ bàbá ẹ ṣé jẹ́ kí n kí wọn ṣe ẹ ṣé àmọ́lò ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé bàbá ẹ pẹ̀lẹ́ ìkólọ yín àpàdà àmín Jésù 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 inú mi ti ẹ̀dùn sí ìyàwó yín she's a very wonderful woman
èèyàn ti rí ẹni tó takálẹ́ lómi ní èní ni ó jáde á ní kò lè mi ò lè wà mẹ́ o àbí kọ́ lọ rárá sápá mú lé àbí kọ́ lè èní láwọn fẹ́ dé ìlú àwọn bẹ́ẹ̀ á bá wọn dúró wọn fi ayọ̀ gbà wá ṣe mọ̀ àwọn náà tó show concern wọ́n show concern mórí lára wọn lórúkọ Jésù ẹ pẹ́ fún bàbá bàbá náà máa pẹ́ fún yín so á rí ànúgbà ẹ sí ẹ support wọn àwọn kan ń ṣe wọn comment àwọn kan fẹ́ pò wọlé network yẹn jẹ́ kó máa rí 07054900751 ó ní ẹ máa pèsè receipt ẹnìkan ti wọlé ẹnìkan fún 10,000 naira 360,000, sir. ẹnìkan náà fún 10,000 370,000, sir. 370,000. 370,000, sir. 370,000. kíní kan lẹ́wọ̀n máa mi ṣe ẹ máa mi ṣe ẹ̀ gan ẹ máa ṣe ẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ àti lókè òkun ẹ ṣàánú mi àánú ni mo nílò àánú ni mo béèrè bàbá o àánú ni mo béèrè àánú ni mo béèrè Jésù àánú ni mo béèrè 5,000 àwíjàre àkọ́ o àánú làwa béèrè ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi àánú yín ni mo nílò àánú yín ló lè gbé mi ró àánú làwọn Àgbàlá Gabriel náà ní sí mi tó fi kú olódìndí Ìbàdàn tí wọ́n ń bọ̀. àgbọ́dọ̀ mọ́ wà ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́nu kejì rẹ̀ tọ́jú nígbà ó di pé ilé rẹ̀ ìgúrú bàbá yìí ò gbọ́dọ̀ máa tọrọ wọn gbọ́dọ̀ ṣe máa test èèyàn pé ẹ fún ṣé mo rí ewu díẹ̀ bẹ́ẹ̀ yẹn no rárá legend ni bàbá Lébi Oṣù á gbé ojú wọn bàbá Lébi Oṣù no eléyìí tẹ̀ ń ṣe gan oní ó dópin pé èèyàn ń bẹ̀bẹ̀ nǹkan olú máa dópin tí ìrànlọ́wọ́ bá ti dé fún yín ìrànlọ́wọ́ yìí wà ní tán tí ayé Ọlọ́run gbé àwọn kan dìde tó pé wọ́n máa oṣooṣù ẹlòmíràn máa fún yín nìkan àti gbé àwọn kan tán jẹ́ òṣèré pé every month aláwọn supporters ńláńlá tán máa ń fún wọn ní nǹkan every month tán tó bí ọ̀nà bíi 10 tán dẹ̀ fún wọn ní nǹkan kan pé owó oṣù rẹ̀ rè eléyìí àfihàn support rẹ̀ sáà táwọn yẹn bá gbowó yẹn lẹ́ẹ̀kan lóṣù irọ́ èyí tó yìn mí ẹ̀dìdé ẹ má kúnlẹ̀ ẹ̀dìdé ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì wọn ojú òní tì yín ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì wọn ìyà ò ní jẹ yín 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 àwọn èyí ní kẹ́ bá sọ́pọ̀ wọn ìyà ò ní jẹ yín ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì wọn ìyà ò ní jẹ yín àánú Ọlọ́run kò ní dágbére fún yín àánú Ọlọ́run kò ní dágbére fún yín 15,000 naira 390,000. 10,000 naira 400,000. 10,000 naira 410,000. 410,000. mi gbọ́ 410,000. 10,000 mi 420,000. 20,000 mi 440,000. 440,000. ṣé mo dúpẹ́ ṣé ẹjọ́ ṣàánú mi sí ẹjọ́ yẹn ṣàánú mi sí ẹjọ́ tó bá dẹ̀ jẹ́ bóyá torí pé àwọn kan ti gbé mi wá rí bóyá yẹn làwọn ẹlòmíì ń wò nígbà yẹn táwọn yẹn déédéé pè mí pé bàbá Lébi Oṣù bẹ́ẹ̀ ṣe ń fẹsẹ̀ rìn kiri yóò dáa àwọn máa gba owó fún yín lọ́wọ́ àwọn fans àwọn wọ́n dẹ̀ pè mí mo lọ bá wọn nígbà tí mo débẹ̀ wọ́n ní account number wọn làwọn máa lò kán bá tètè fowó sí mo ní mi ò kọ́ tó bá ti yẹ pé kán bá tètè fowó sí wọ́n wá fún mi lówó mọ́tò wọn ní kí n gbà kí n máa padà lọ sí Abẹ́òkúta. wọn ṣe báyìí kán máa bèrè kó dé lò ó ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí n máa lọ pé tó o bá ti ń wọ bẹ̀ àwọn máa jẹ́ kí n gbọ́ ọ̀gá mi kan wà wọ́n pè wọ́n ní Mọ̀ndùsì àwọn wá pàdé mi ní àbáfà lọ ṣe fíìmù wọn náà Lébi Oṣù mọ́jà àwọn kan bẹ́ẹ̀ gbó mo gbọ́ tó ń sọ pé owó ẹ̀ ti di iye báyìí èmi ò gbọ́ wọn pé mi bí mi ṣe wá dé padà sàbẹ̀kúta mo wá pe àwọn nìyẹn mo ní àwọn èèyàn ti fún mi lọ́wọ́ náà fún mi wọ́n nira o. wọ́n ní wọn ẹni sùúrù wọ́n ẹ jókòó àwọn tó ń gbé yẹn wọ́n ní wọn fún wọn kọ́bọ̀. wọ́n ní wọn ò fún mi kọ́bọ̀. wọ́n ní fún yín 10,000 àbí wọn fún yín ní kọ́bọ̀ rárá. wọ́n ní wọn ò fowó kankan síbẹ̀ rárá. kò possible. ní iwájú Ọlọ́run ó ní mìíràn wọn kò pé kò possible. ṣé possible kan máa ti ká máa rẹ ní tó tiẹ̀ máa fún. àti ìlò 20 minutes ń bí lólólólòdì. 440,000, sir. ojú ṣé ẹni táwọn yẹn tiẹ̀ mọ̀ tán fẹ́ kulẹ̀ ṣàánú fún ọ̀rẹ́dì kí n débì kí n má wí nǹkan kan kí n kàn ní bàbá rẹ̀ o yẹ ẹja máa ṣàánú o ìwé lẹ́tà sọ látàrọ káka fi gbóhùn bàbá ká mú alára tí n bá jókòó ń bì tá a wí nǹkan kan àwọn èèyàn ó máa ṣàánú bàbá because ẹni tí wọ́n fẹ́ ni ẹni tó fẹ́ rí ni ẹni tí wọ́n ti gbádùn rí ni olólùfẹ́ wọn ó yàtọ̀ sí pé ẹgbẹ́ àtòdé Àgbàlá Gabriel gan
àwọn èèyàn kulẹ̀ nífẹ̀ẹ́ bàbá yìí why ẹni tí wọ́n mọ̀ ni ẹ ra ànúgbà ẹ bá kó lórí àwọn èèyàn mi ìmọ̀ àwọn tẹ̀síbẹ̀tì kò possible kí anybody lóhùn bẹ́ẹ̀ pé wọ́n bá yẹn rí 1 kobo never bọ́dá yóò dé lo 440,000. èmi ò gbọ́n tó sọ o 440,000, sir. 20,000 mi ti 460,000. 460,000. kódà ó 500 gan ṣe ó 15 gan ṣe ẹnìkan ti sọ ń dé náírà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹni àwọn ẹni ẹlẹ́ni 1000 bẹ́ẹ̀ ni ó dé ló wọ̀dá yìí 460,000. ẹja máa wo ohun tó ṣẹlẹ̀ lẹ́jà máa wo ohun tó ní. bàbá ẹ̀ ra ànúgbà ibi ìlàjọ wa ẹ kàn máa sọ fún mi pé ẹ má gbàgbé mi lólùfẹ́ yìí o èmi ni o Alebiosu ẹ jẹ́ kí wọ́n mọ̀ báyìí lẹ jókòó ẹ máa sọ. ẹ má gbàgbé mi èmi olólùfẹ́ yín tọ́pọ̀lọpọ̀ yín máa ní tẹ́ ẹ̀ bá rí inú fíìmù ẹ ò lè wò Alebiosu yẹn òun náà ni àwo lọ́jọ́ Alebiosu gbangba àwo lólùpẹ̀nà èmi gangan ní ifá olókun abìgá wọlé tí omi ọ̀rọ̀ jẹ́ nǹkan rìbìtì ìṣẹ́nu pẹ̀wò. nínú fíìmù wàásù 50,000 50,000 510,000. 510,000. Okay. Ó jẹ́ lò ó jẹ́. 510,000. èmi náà Alebiosu èèyàn yín náà ni èrò pọ̀ tó ń wò yín bàbá 510,000. èrò pọ̀ tó ń wò yín bàbá èrò pọ̀ tó ń wò yín close to 3,000 ló jókòó sórí afẹ́fẹ́ pé bàbá Alebiosu ẹni àwọn èèyàn ò nífẹ̀ẹ́ wọn lè wò ó àwọn èèyàn ó ṣàánú ibi ìmọ̀ wà lọ́sàn-án yìí ìbá wàá dàárọ̀ láńbí màá sun ẹ̀fún mi bedroom yín ibẹ̀ màá sùn ibẹ̀ màá sùn bí kódà bá a di Sunday bí ibi la wà bàbá ilé yẹn rẹ́ǹtì ẹ̀ ní o mo rẹ́ǹtì rẹ́ǹtì yàrá mélòó yàrá méjì pálọ̀ kan bàbá ẹ̀ nílẹ̀ kan bí ni mo ní ẹ nílẹ̀ Tabaton street ẹ ṣọ́ọ̀pù ẹ nílẹ̀ níbo lẹ́yìn wà nínú street náà la máa lọ sí sálẹ̀ báyìí bí ẹ ṣe half plot àbí plot kan kọ́tà ẹnìkan ló wá ẹ̀dúró ẹ̀ pé full plot wà half wà kọ́tà wà kọ́tà lẹ́ni kọ́tà lẹ́ni láti mọ̀ pé tí bá tẹ̀. ṣé ẹ rà á ní àbọ̀ fún yín bá ṣó mi. mo rà á ní o ẹni yẹn. nígbà wo ni ẹ lọ́dún wo. ní last year. ok lẹ́sìn rà á. ẹni mo rà ẹni yẹn wá bá mi bíbá ìpẹ́ Alebiosu wọ́n pè ní Jamlat ó náà kọ́tà kan dẹ̀ wà ń bẹ̀ yẹn. pé ilẹ̀ kọ́tà kan wà o. òun lè bá ẹni tó ní sọ tẹ́ pé ẹ bá ṣe ń rì kẹ́ ẹ máa sán wọn á bẹ̀rẹ̀ sí ní sán ní tọrọkọ́bọ̀ fún wọn tí mo fi sán tán ẹnìkan wà ládùúgbò yìí wọ́n á rí mi wọ́n á Alebiosu ó ṣe kankan síbẹ̀ yẹn ni onígbà tí ó sọ lọ́rùn ìyẹn ní ó dá òun á fún yín ní àpò sìmẹ́ǹtì 3 ni mo fi lọ ṣe foundation náà wà ń bẹ̀ tí mo ṣe sí láti gbà náà. ok nígbà yẹn náà ti ṣe foundation sórí ẹ̀. mo ti foundation ti wà bẹ́ẹ̀ báyìí. ìyẹn lórí kọ́tà yẹn náà. kọ́tà yẹn mo ti ṣe. foundation kílẹ̀ wá ṣe sórí kọ́tà. foundation yàrá mélòó. 2 bedroom àti pálọ̀ kan. yàrá méjì pálọ̀ kan lórí kọ́tà òótọ́ ni yóò gbà bẹ́ẹ̀ kò lè sáàyè mọ́ o. àyè kan wá wà tí wọ́n lè fi yọ ṣọ́ọ̀bù kọ́tà bẹ́ẹ̀ ń tẹ́ yóò fẹ́ lọ títí kò fẹ́ lọ títí torí kọ́tà ni ẹ ti foundation wẹ́ kí ló lè ṣe Ọlọ́run mi kí ló lè ṣe kí ló lè ṣe Ọlọ́run mi kí ló lè ṣe ìwọ tí ó dá ayé àtọ̀run kí ló lè ṣe kí ló lè ṣe Ọlọ́run ẹ̀mẹ́ta lápò kí lẹ ò lè ṣe o kí lẹ ò lè ṣe Ọlọ́run mi kí lẹ ò lè ṣe kí lẹ ò lè ṣe Ọlọ́run mi kí lẹ ò lè ṣe ìwọ tí ó dá ayé àtọ̀run kí lẹ ò lè ṣe kí lẹ ò lè ṣe Ọlọ́run lórí kọ́tà plus tí wọ́n ní kí ló lè ṣe o. kí lẹ ò lè ṣe Ọlọ́run wa kí lẹ ò lè ṣe. ẹ mà sọ̀rọ̀. kí lẹ ò lè ṣe Ọlọ́run wa kí lẹ ò lè ṣe. ìwọ tí ó dá. ìwọ tí ó dá ayé àtọ̀run kí lẹ ò lè ṣe. kí lẹ ò lè ṣe Ọlọ́run wa kí lẹ ò lè ṣe. kò sí ní tí ò lè ṣe. wọ́n ní quarter plot quarter kì í ṣe full plot kì í ṣe half plot
quarter plot kò lè gba nǹkan kan ṣùgbọ́n lábẹ́ ohun gbogbo ó sì lè gba nǹkan díẹ̀ wọ́n wá ti wá gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin wọ́n ti ṣe sọ̀rọ̀ foundation ẹni ṣe foundation ilé ni ó yọrí ẹ̀ bàbá ṣe ìgbà pé ẹ lè kó lọ lé ẹ lọ́dún. kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe ó ní ohun kan àwà tó ṣòro ṣe fún mi bí. ẹni. ó ní ohun kan àwà tó ṣòro ṣe fún mi. ta ló sọ yẹn sọ. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. pé ohun kan àwà. ó ní kò sí nǹkan tó wà tóun ò lè ṣe. tó nǹkan àwà tó ṣòro ṣe. ẹ gbàgbọ́ nínú ẹni tó pè yín. bẹ́ẹ̀ ni Jésù. mo gbàgbọ́ bẹ́ẹ̀. kò sí tọ́lọ́hún ò lè ṣe. tí màá sọ náà nù pé kò sí tọ́lọ́hún ò lè ṣe. àbí tí ò lè ṣe wà ní. kò sí o. àbí tí ò lè ṣe wà ní. ẹ sọ̀rọ̀ kò sí tí ò lè ṣe. ẹ má bá wo kọ́mẹ́ǹtì yẹn èmi wàá mọ kọ́ yẹn kàn rí ni wọ́n á di miss kọ́ padà ń bíbá rìsíptì kan ti wọlé o. ẹ rí ọwọ́ Ọlọ́run. ẹ̀yin tẹ 20,000 hot for 20,000. 530,000. 530,000. 5 what? 530,000 naira, sir. 530,000 naira. ẹ mà ṣe o ẹ mà ṣe o bàbá lébi oṣù náà ni ó kọrin pé ẹ ṣe é mo rí àánú gbà. ẹ bá wọn kọrin o. ẹ ṣé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. bàbá gbogbo èèyàn kọ́ wọn àrántí àwọn kan tó fi kú wọn aṣíwèé ìrántí kàn yín ni wọn àrántí àwọn kan tó fi wọnú wọlé àrántí wọn tó fi kú tó fi jáde láyé àrántí wọn. so ó ṣe é mo rí àánú gbà. ẹ bá bá wọn kọ. ó ṣe é mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Ọlọ́run tí ó yẹ gbogbo àti ẹ kú tán làwọn wá ń dáwó ṣe gbogbo àwọn ẹlòmíín kú tán wọ́n wá ṣe ń dáwó fún fámìlì wọ́n ṣe ń dáwó fún ìyàwó àtọmọ pé àwọn ọmọ mélòó ló bí ọmọ mẹ́ta ìyá pẹ̀lẹ́ ẹ jẹ́ á ràn wọ́n lọ́wọ́ ń gbà wọ́n wà láyé béèyàn bá rí ràn lọ́wọ́ ẹ̀mí èèyàn ó tún gùn sí i béèyàn bá rí àánú gbà ẹ̀mí á tún gùn sí i èèyàn á tún gbé ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò rí ìrànlọ́wọ́ ìrònú lè parú ẹni bẹ́ẹ̀ àìsàn lè gbogbo èyí tẹ̀ wá nípò tí ò sí ìrànlọ́wọ́ ẹ̀yin gbogbo èyí tẹ̀ wá ní ipò àìrí aláàánú olúwa ọ̀run òun ayé yóò gbé ìrànlọ́wọ́ jáde fún olúwa ọ̀run òun ayé wọ́n ní àtọ̀pẹ́ yẹ fún báwo la bá ti fẹ́ ọ tó. Oníbú ọ̀rẹ́. Oníbú ọ̀rẹ́. Oníbú ọ̀rẹ́. Oníbú ọ̀rẹ́. Báwo la bá ti fẹ́ ọ tó. Oníbú ọ̀rẹ́. Gbogbo èyí tẹ́ wà nípò tí ò sí olùrànlọ́wọ́ Olúwa yóò gbé àánú ìdíje. Ẹ̀yin tẹ́ wà nípò àìní tẹ́ wà nípò kòsíkòsí àánú yóò dìde fún yín. Ẹ ní jábọ̀ ẹ máa tẹ̀síwájú Jésù Olúwa wa. Alẹ́ bí oṣù sẹ́yìn rèé ẹ dáhùn yẹn máa pé mi gangan lè lé. èmi alẹ́ bí oṣù èmi náà ní wọn ò ní fẹ́ lómi ìṣe ayé mo wà. ayé ni mo ṣe wà mi ò tí ì kú ẹṣẹ ohun tó ṣe mí ló ṣe mí mo sì wà lápọ̀. ohun tó ṣe mí ló ṣe mí àwọn tó pè mí lápẹ̀ta wọ́n fẹ́ kí n kú ni Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ kọ́ mo ṣì wà láàyè ní àwọn alẹ́ bí oṣù ni mo bẹ̀ yín ẹ ṣàánú mi ẹ kàn wo tọ́lọ́run mọ́ mi lára ẹ wo ti Àgbàlá Gabriel mọ́ mi lára ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú fọ́tàyọ̀ kọ́ má sọ pé kò tán káyé má ṣe kò tán dì mí ni mo ṣe ń bẹ̀ yín ní sáà tí àkókò tí mo ṣe mí tí mo dẹ̀ mí yìí pé kẹ́ jọ ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi mo nílò àánú yín ni ẹ jọ mo bẹ̀ yín nu títí. 10,000. 540,000, sir. 10,000. 550,000, sir. 10,000. 560,000, sir. 560,000, sir. 560,000. Yes, sir. Ẹ máa pè wọlé 07054 900 751 07054 900 751. Ẹni tí fẹ́ pè wọlé ó rí tẹ́lẹ̀ nínú ẹ̀pẹ́ network ti stable báyìí ó máa wọlé bí miss call
I will leave you miss call. So what I got is stable by, so you can call in now 070-54-900-751. You want to chip in a small advice for him? If I chip in advice kan ọ̀rọ̀ kan, ẹni ẹ̀kọ́ tẹ́ fẹ́ sọ lórí ètò tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ lè pè wọlé. Bàbá ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n yé sí babaláwo, wọ́n yé sí awo lọ́dọ̀. Ṣùgbọ́n dàárọ̀ yìí tí sìn babaláwo bá wá ṣe ẹ ṣe tayọ dáadáa. Máa ń ṣe dáadáa. Máa ń ṣe dáadáa. Mo pé gbogbo ẹ̀bùn náà lọ́wọ́ máa béèrè pé báwo la ṣe lò. Mo máa ń ṣe. Máa ń ṣe Ọlọ́run náà ló fi fún mi. Máa ń ṣe. Kí lè fi convince àwọn tó wà nù ayé, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n gbẹ́kẹ̀lé Ògún, tí wọ́n gbẹ́kẹ̀lé Ifá, tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run mìíràn, kí lè fi convince wọn pé kò sọ náà ń bẹ o. Nǹkan tí mo lè sọ fún wọn náà rèé, mi ò tí ì rí ní inú ayé yìí àti lábẹ́ ilẹ̀ àti ní òkè ọ̀run tó kọjá Ọlọ́run, torí pé lẹ́yìn Ọlọ́run náà tún lọ. Ẹ lọ wò béèyàn bá lóun nífá, kò sọgbọ́n dárúkọ Ọlọ́run náà ń bẹ. Téèyàn bá lóun lóògùn, a kọ́kọ́ dárúkọ Ọlọ́run ń bẹ pé Ọlọ́run jẹ́ kó ògùn kó jẹ́ o. Kí wá ni àwa kúkú dojúkọ Ọlọ́run yẹn, ká kúkú máa sìn, ká máa pè láàárọ̀. Ó ní ẹ wá mi nígbà tí mo wà nítòsí, ẹ súnmọ́ mi nígbà tẹ́ lè rí mi. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Mo bẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n sì nígbàgbọ́ nínú ayé, torí ó jẹ́ ká mọ̀ pé òun ayé ó ló máa báyé lọ. Gbogbo ìtawà ń ṣe yìí náà a fi ń kọ́ òun èèyàn ni. Ẹ máa wo tí n bá ṣoògùn owó fún yàn nínú fíìmù. Nínú fíìmù tẹ́ bá ṣe. Báyìí bá ṣoògùn owó fún yàn nínú fíìmù. Ó máa padà, ojú ẹ̀ máa padà tó ráre ìgbẹ̀yìn náà ni. Nígbà tó bá dọ́dọ̀ mi wá ní, mi ò sọ fún ẹ pé nǹkan báyìí má ṣe. Torí èmi èṣù kan àgùn, ń ta ni kó má ṣe yẹn á lọ ṣe. Torí pé èṣù ò ní fúnni lóúnjẹ kó má yẹ gbàtì. Sá. Èṣù ò ní fúnni lóúnjẹ kó má yẹ gbàtì. Ẹni. Mo ní èṣù kò kí ń fúnni lóúnjẹ kó má yẹ gbàtì. Tó ń gbọ́ wá ń bí bọ́ báyìí èṣù ò ní ṣe kí ni. Kò ní fúnni lóúnjẹ kó má yẹ gbàtì. Bàbá tí ń ṣe babaláwo nínú fíìmù náà sọ báyìí pé èṣù ò ní fúnyàn lóúnjẹ kó má yẹ gbàtì. Kó má yẹ pankẹ́rẹ́tì. Ayọ̀ pankẹ́rẹ́tì. Sọ́tọ́ wa wá dé padà tó ń sọ pé ògùn owó tẹ ṣe fún wa ẹ̀kíní kan bákan ohun tí mo ní kó má ṣe ṣó ò ṣe alóhùn òun ti mọ tí yó ọmọ ọgbà tó ń ṣe àwa ti mọ̀ pé kò sí bó ṣe lè ṣe ó máa padà ṣiṣẹ́ ìdíyẹ náà ṣùgbọ́n gbà tó jẹun tó lóun fẹ́ nìyẹn á ṣẹ̀ṣẹ̀ tún wá padà sọ́dọ̀ Ọlọ́run kí la òkúkú tètè padà sọ́dọ̀ Ọlọ́run aṣẹ́rí padà rántí ẹlẹ́dàá rẹ nígbà ìwé rẹ kí ọjọ́ ibi tó dé kéèyàn tètè padà sọ́dọ̀ kó máa pè láàárọ̀ kó máa pè lọ́sàn-án kó máa pè lálẹ́ bí mo ṣe ń béèrè ìrànlọ́wọ́ yìí mi mo nígbàgbọ́ pé ìrànlọ́wọ́ máa wọlé torí láti òru ni mo ti bẹ̀rẹ̀ sí ní pray pé wọn náà ò lè jẹ́ kí n láàánú gbà bí mo tún ṣe jí láàárọ̀ mo tún pé gbogbo ọmọ mi àti àmọ́ náà ẹ̀jẹ̀ àgbàdo tó kò sí tá a lè ṣe o tá a lè ṣe náà ní ká bẹ lọ́hùn òun ló lè lọ́wọ́ náà yìí ó yá ẹ lọ ṣálẹ́ bí oṣù lóore ó ní tí Paul bá ń gbé tapolo bá ń bomi láì sí mi ń bẹ̀ ó ní àsolo ó ní sọ àti sí mi sí tòun bẹ̀. tí Paul bá ń gbé tí àpòlò ń bomi rin tí ò bá ti sí mi sí Ọlọ́run rẹ̀ ó ní asán ni. so asán ni fáwọn tán jí kùtùkùtù òwúrọ̀ tán tún pẹ́ síwọ́ síbẹ̀ wọ́n jẹ́ǹjẹ́ káàánú bí òṣèpolúwa pápọ̀ ilé náà àwọn tó ń kọ́ bí òṣèpolúwa pa ìlú náà wọ́n jí lásán bọ́lọ́hùn bá ṣàánú fèèyàn á jẹ́ pé asán irú ẹni bẹ́ẹ̀ wá tọ́lọ́hùn bá dá sọ́rọ̀ ayé èèyàn a jẹ́ pé òfò ni a jẹ́ pé ọgbọ́n èèyàn asán ni a jẹ́ pé ìmọ̀ èèyàn asán ni agbára èèyàn kọ́ ẹ̀bùn èèyàn náà asán ni àfi téèyàn bá rí àánú Ọlọ́run gbà Ọlọ́run ò wá dá sọ́rọ̀ tèmi náà Ọlọ́run ò wá dá sọ́rọ̀ tèmi náà so ẹ ṣé o àwọn receipt kan wọlé mi báyìí 20,000 naira. 580,000. 580,000. Ṣé mo dúpẹ́. Bàbá ń dúpẹ́ o. 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 Ẹ jẹ́ kémi náà rà nígbà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé bàbá ń dúpẹ́ o. Bàbá ń dúpẹ́ o. Bàbá ń dúpẹ́ o. Bàbá ń dúpẹ́ o. God bless you. Hello mas. Hello sir. Ẹ káàsán sir. Amen. Sá orúkọ yín bolẹ́ tí ń pè sá. Okay sir. Okay sir.
àwọn group kan láti pààrẹ wọn láwọn fẹ́ fi ẹ̀kan ránṣẹ́ sí bàbá lẹ́bí oṣù. Ok sir. Ok kí ni ẹ sà. Ok à ń gbọ́ báyìí. wọ́n ná pè yín fún interview nínú gúrùpù kan. Okay. Ẹ ṣé gan, ẹ ṣé gan sir. Ẹ ṣé gan sir. Ẹ ṣé gan sir. Àmín, 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 àmín. 580 sir. Àmín, yes sir. Yes sir, yes sir, yes sir. Ẹ ṣé sir. Yes sir. Àmín, 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 àmín sir. Àmín sir. Ẹ ṣé sir. Ẹ ṣé sir. Ẹ ṣé sir. Ẹ ṣé sir. Thank you sir. A dúpẹ́ sir. Ẹ ṣé sir. A dúpẹ́ sir. Ẹ ra sir. Ẹ ra sir. So, ògo ni fọ́lọ́run. Hallelujah. Gbogbo tí wọ́n sọ náà ni pé àwọn nífẹ̀ẹ́ bàbá. Ó nígbà kan táwọn fẹ́ ṣe nǹkan táwọn ò rí nǹkan yẹn ṣe. Wọ́n dẹ̀ láwọn máa ṣe báyìí. Wọ́n kí bàbá, wọ́n kí ìyàwó wọn, wọ́n dẹ̀ ka ọmọ wọn, wọ́n dẹ̀ kí foundation náà. Ẹ ṣé o, ẹ ṣé. Wọ́n láwọn fẹ́ ṣe kankan sìn pé group àwọn ní Ìkàrẹ́. Ṣé Ìkàrẹ́ àkìtì Ìkàrẹ́? Ṣé Oǹdó ni àbẹ́kìtì? Oǹdó ní Ìkàrẹ́. Èmi náà máa ń lọ Oǹdó báyìí. Èmi náà ń kó máa bẹ̀rẹ̀. Wọ́n máa ń lọ Oǹdó. Wọ́n dẹ̀ pé àwọn Ìkàrẹ́ yẹn dẹ̀ pé wọ́n fẹ́ máa àánú Ọlọ́run yóò dìde àníwà bákan náà. Bàbá ń dúpẹ́, bàbá ẹ dúpẹ́ lọ àwọn èèyàn. Èló ló ní wọ́n ti fún ọ báyìí? 580,000 naira. Ẹ ṣé. 580,000 bàbá ẹ dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ òkú tí n bá ṣe kọ́ má bìí ọjọ́ kan forí jì mí kọ́ wo tọ́lọ́ mọ́ mi lára kọ́ wo tàgbàlá Gabriel mọ́ mi lára. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé wà náà sí a máa pọ̀ sí ẹ̀nà gbówó tí ọmọ yẹn á balẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé. Alẹ́ bí oṣù. Alẹ́ bí oṣù. Hello ma. Àlàáfíà fún yín ma, àlàáfíà wọ́n mi yẹn. Àṣàbí ṣé ń porúkọ yín, ṣé ń porúkọ yín, ṣé ń pè ọmọ Àṣàbí olóríṣà. Màmá yóò dá fún yín ma. God bless you ma. Iye náà kú ṣe ma. Yes ma, yes ma. Àmín, àmín. Alẹ́ bí oṣù ló wà ń bí o. Adúpẹ́, adúpẹ́, ẹ káàsán. Ẹ káàsán. Adúpẹ́, adúpẹ́. Yes ma. Bàbá mo ní kí n tún béèrè ló fẹ́ ṣe fún mi nípa. A ní ẹ mà. Bàbá mo ń dùn sáyẹ́ wọn. Okay. Wọ́n ti bá débi kan báyìí. Tàbá ti kó lórí ètò kẹ́ ẹ pè mà. Àwọn lórí ètò bàbá Líbi Oṣù báyìí. Ẹ ra mà. Yes ma. Yes ma. Yes ma. Ẹ ṣé ma. Thank you ma. Ẹ ra mà. Yes ma. Yes ma. Yes ma.
so ẹ ṣe gan o yóò dà fún wa a ní ìṣẹ́jú bíi 10 sí ká tó máa lọ so a kọrin a fi yìn Ọlọ́run a yìn ọba mímọ́ a yìn olóore a yìn olùgbàlà ọba tó ṣàgbára. Èló ló ní wọ́n fún ọ? 580,000, sir. 580,000. Yes, sir. Bàbá ẹ̀ dúpẹ́ kẹlẹ́ mú orí o. Mo gba Ọlọ́run gbọ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ṣì ẹlòmíì wà bí iṣẹ́, ẹlòmíì jáde, ẹlòmíì àdébá, ẹlòmíì àwò lálẹ́, ẹlòmíì àwò lóru, ẹlòmíì àwò láàárọ̀ ọ̀la. Àánú Ọlọ́run tó pọ̀ gidi dìde fún mi. Ẹ̀rẹ̀ ni wọ́n bá kan náà. Ẹ gba Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀. So ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ṣé mo dúpẹ́ gbogbo ẹni tó náwó sí mi, mo dúpẹ́ àwọn tó ti náwó náà mo tún dúpẹ́ owó á máa pọ̀ lọ́wọ́ yín ẹni owó tí ọkàn ní abalẹ̀ o ẹni délé kù ojú tẹ fún òwá ò ní fún àpò yóò ní ṣòfò ọ̀ ní gbé yín kọ́ máa kó owó fún yín á dáa fún yín ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi lẹ́ẹ̀kan Sadéwálé Adébíoṣù olólùfẹ́ yín ni ẹ ṣé mo dúpẹ́ ìṣèmọdé kí gbogbo Àgbàlá Gabriel náà pé ayọ̀ rẹ máa fi délé o ìṣèmọ dúpẹ́ o ẹ ní ṣe ìṣòro. Ẹ̀yin tẹ́ wò wọ́n ẹ ṣé o àwọn èèyàn ń wò yín ní ọ̀sán ìgbìmọ̀ àwọn èèyàn ń wò yín náà àwọn èèyàn dùn láti rí yín náà àwọn èèyàn dùn láti rí yín bàbá tí ìrànlọ́wọ́ yẹn bá ti dìde dáadáa ẹ gba ṣọ́ọ̀bù so bóyá ìrìn tí wá ṣe ń ku ẹ̀kan torí àmọ́ wá wo ṣọ́ọ̀bù tẹ́gbà ọjà tẹ́gbà síbẹ̀ dé à ń pẹ́ wá wo quarter plus tẹ́lẹ̀ ṣé kò jìnnà ṣé ẹlẹ́bẹ̀ láàrin 1 minute. a lè débẹ̀ láàrin 3 minutes. láàrin 3 minutes ẹja débẹ̀ ṣé nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe wà wọ́n ní láàrin 3 minutes ẹja débẹ̀ yé bá ń gbómi náà bàbá ẹ̀ máa bọ̀ ẹja débẹ̀ so ibi tẹ́ rẹ́ǹtì lélẹ̀ ẹ̀rá máa wò God bless you ìyá bẹ̀sẹ̀ ká débẹ̀ káàtì ìyá bẹ̀sẹ̀ mímọ́ àwọn tọ́lọ́wọ́ ó ṣe bẹ̀ so ìgboro lọ́dọ́ ní ìwà ìgboro ní o wọ́n ìpalẹ̀. Èló lè ra quarter plot yẹn. Owó tó kà fún mi lọ́dà fún mi 400,000. 400. Ó sì gba 5,000 tó tó lọ́wọ́ sí. Hallelujah. À ń lọ síbi tí bàbá Adébíoṣù ra quarter plot. Èèyàn pé èèyàn máa ra quarter plot o. Ẹ̀yin máa ra plot. Quarter plot máa kéré gan. Ó kéré. Ìṣàwọ̀ pé lẹ́yìn ìbára òun lọ bójú ọ̀nà àpáàdì èèyàn lọ. Bọ́lá wà lọ bàbá. A fẹ́ débẹ̀ ni o. Àbí ò dá ká débẹ̀ ni. Ṣé ẹ tọ́jú dé màá mẹ́jọ? Ó ń wá sá. Saying, wow. Chief architect. Olùkọ́ lẹ́yìn bàbá o.
Yàrá mi wà nílé. Yàrá kan ní. Yàrá kejì ní yàrá máa gbọ́ gbígbà ìwọ. Báwo yàrá ṣe ń tó tẹ́ máa tẹ̀ ṣá? Ilé ò tó tẹ́. Ó jẹ́ nìkan ló máa sùn bẹ́ẹ̀. Ilé ò tó tẹ́ máa tẹ̀. Ilé ò tó tẹ́ máa tẹ̀. Ilé ló fẹ́ fẹ́ díẹ̀. Tìtọ̀ ẹgbẹ́ kan ilé ìgbẹ́bí ẹ̀rọ ọmọdé ó ṣe. So iwájú títì gan lè wá wà. Ìwà títì ní títì ló gbàgbẹ́ kọjá yìí wá ń gbé. Títì ló gbàgbẹ́ kọjá yìí. Títì ló gbàgbẹ́ kọjá yìí. So aya ibi ìsímọ́ lórúkọ ti bàbá. Àmín Jésù. Ẹ̀yin lẹ gbé kíní cross sí. Ṣé ẹ ti rí báyìí? Bàbá tó gbé cross yìí. Bàbá gbé sí. Eléyìí túmọ̀ sí àánú. Àgbélébùú dẹ̀. Àánú Kristi tí a kàn mọ́gi yóò jọba níbi. Àmín Jésù. Lọ́dún yìí èmi ò mọ bọ́lá òun ṣe ṣe o àbí ṣáà ìmọ̀ bọ́lá òun ṣe ṣe èmi ò mọ bọ́lá òun ṣe ṣe mi ìdẹ̀ fẹ́ mọ̀ Ọlọ́run tó ní ìkáwọ́ ayé àti ọ̀run lọ́wọ́ yóò sọ ibi ìdí ọ̀run. Àmín Jésù. Yóò sọ ibi ìdí ọ̀run. 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 Yóò ṣe yín bí àlá. Ó máa ṣe yín bí àlá. Ọlọ́run dẹ̀ yọrí ẹ̀. Ọlọ́run á dẹ̀ yọrí ẹ̀. Ògo ni fún Jésù. Hallelujah. Ògo ni fún Kristi. Hallelujah. Jésù. Mo ní bíbá yìí. Kitchen. Sitting room. Kitchen. Veranda bọ́tà. Ọkàn wa dúbẹ̀. Ìbẹ̀yìn ló máa ń jẹ́ veranda bọ́tà. Lójú ẹ̀kọ́. Veranda kitchen. Veranda kitchen ẹ̀yìn bí. Ọba alébí oṣù. Ẹ̀yìn ní. Bíkẹ́ ń sọ fún mi pé nǹkan táwọn yọ ń bí pé ibi báyìí náà veranda àta náà ó sì veranda àta. So sitting room ni gbogbo ilé báyìí. Bàbá lébi oṣù ọ̀dọ̀ wọn rèé o ẹlòmíì ó kọ́rù nǹkan báyìí ó wá kú wọ́n wá sí ìrántí kò ní foundation kan ẹlòmíì ó ṣerú nǹkan báyìí ó wá kú ayé wáyé ṣe ìrántí kò ní foundation kan bàbá ojú ayé yín lẹ́ẹ̀tì kó sí ẹ jẹ́ adùn bí Ọlọ́run máa yọrí ẹ̀ èmi ìmọ̀ bọ́ lọ́run ṣiṣẹ́ o Ọlọ́run yóò rán ẹnìkan yóò dẹ̀ yọrí ẹ̀ Ọlọ́run tó rán ìyá kan sí Aṣẹ́gun tó sì kọ́ lélẹ̀ lórí tó ní kẹ́nìbọ̀dì mọ́ bò ń dá sí Ọlọ́run rán àwọn èèyàn yóò ràn wọ́n sí ẹ parí ilé kìíní kan mọ́ èmi lára èmi máa ń nígbàgbọ́ pé tí ò ṣe é ṣe yóò lè ṣe ìgbàgbọ́ òdùbí nìyẹn so ilé kọ́ la wá fún ìrìn tẹ́sán fún mi pé fún máa tajà lẹ́gbàá wá sọ̀rọ̀ débi ilé ẹlẹ́ẹ̀nílẹ̀ ẹlẹ́ẹ̀tì foundation ẹlẹ́ẹ̀tì foundation ẹlẹ́ẹ̀tì dé window ẹlẹ́ẹ̀tì dé window mi ìmọ̀ tí Ọlọ́run ó ṣe o mi ìmọ̀ o ṣùgbọ́n Ọlọ́run gbé àwọn èèyàn máa padà wá bẹ́kúta báwa bá yín sílé ẹ mọ wọ́ọ̀tù wa máa padà wá síbí máa bá yín sílé máa bá yín sílé lórúkọ ti bàbá tí ọ. Àmín Jésù. Àmín Jésù lọ. Bíbélì wípé ọwọ́ Serubábélì ó bẹ̀rẹ̀ iṣẹ́ rere ni yóò ṣe kí ni Yóò parí ẹ̀. ni yóò yọrí ẹ̀. Bíbélì pé ọwọ́ Serubábélì tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere ni yóò yọrí ẹ̀. Ọwọ́ Serubábélì tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere òun ni yóò yọrí ẹ̀. Bọ́lọ́hùn bá ti kọ́lé náà ibo ni olóde ń bì. Ó tọ́ báyìí. Ẹ̀bá lẹ́gbẹ̀ẹ́ mú sẹ́gbẹ̀ẹ́ díẹ̀.
pé ń tọ́ra fi ṣe bẹ́ẹ̀ ni pé ọlọ́run yóò yá ìlẹ́nu àmì Jésù ẹ̀rí owó ọlọ́run àmì Jésù àmú ẹ̀rí wa àmì Jésù Jésù lu ọ̀wà sọ alẹ́ bí oṣù rẹ̀ yẹnyẹnyẹnyẹnyẹ ọlọ́run ti mú yín lọ sínú ayé ó tún dá yín padà sínú ẹ̀sọ́ ẹ̀ tún gbọ́ràn ọlọ́run fẹ́ kẹ́ ẹ gbé iṣẹ́ òun lọ́wọ́ àrùn ìjùbẹ́ lọ ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ àtọ́jú ẹ ṣiṣẹ́ wọ́n rí àná ti dé ẹ juwọ́ sáwọn èèyàn tó sáwọn á lọ parí ẹ̀ sọ́dọ̀ wọn very close. God bless you. God bless you. You there for me. Cameraman ẹ kú sẹ́wọ̀n ṣé wọ́n á ràn yín lọ́wọ́ ṣé wọ́n á ràn yín lọ́wọ́ díẹ̀ ẹ wọ́n bá yín ṣe díẹ̀ yóò kàn mọ́ pọ̀ ń bí mi ìyẹn kàn wá pé ẹ sà. Àgbàlá Gabriel ẹ kò yẹ sá o lọ́ọ́ ṣiṣẹ́ o. Hallelujah. One piece. If you can hear it, my ear, no, sorry, sir. My ear, no, hold on, really, you shit. What's that around? Oh, you might just want to win it. I love you. I'm going to church now. After ẹ kú iṣẹ́ o àti dé o so àti lọ àti bọ̀ ààbò wọn jẹ́ àbáyé dídé ẹ̀jẹ̀ dídé so àti lọ àti bọ̀ ògo ni fún Kristi hallelujah ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró ǹjẹ́ dáhùn pé àwọn ẹ̀rẹ́ dúró wọn ò bàbá títí di sìn ẹlòmíì ṣe báyìí kó wo ohun tó fẹ́ ṣe wọ́n máa dá kéèyàn kó wo ohun tí ó ṣe náà ṣùgbọ́n láti ń bọ̀ sí kọ́tà plọ̀ ti bàbá tí wọ́n ṣe foundation ẹ̀bẹ̀ láti ń bọ̀ well ọlọ́run mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo ẹ̀yin tí ẹ ṣàmì ẹ̀yin ló ra àánú gbà. ẹni jábọ̀ àwa ń padà bọ̀ ń bí o à ń bọ̀ wá kí bàbá kú oríire
lórí nǹkan bíi méjì sí mẹ́ta. So à ń bọ̀ wá kí bàbá kú oríire lórí nǹkan bíi méjì sí mẹ́ta. Kò dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé bàbá ayé yóò kí n kú oríire. Eléyìí tí a wá yìí yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ohun rere fún yín. Ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka máa lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó ń wò mí, àtẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́, àtẹ̀yin tẹ́ tó ṣe ń wò pé kí lè lè ṣe fún mi tí mo nígbàgbọ́ pé Ọlọ́run máa ràn yín náà lọ́wọ́. Mo dúpẹ́ pé ṣé o ẹ̀yin wáyé tí o ẹ̀yin náà rà láàánú ẹ̀yin láàánú gbà Yorùbá lè rí So ẹ̀yin tẹ́ fẹ́ pè 07054900751 òní nọ́mbà tí ẹ máa pè sí. Ẹ ṣì fẹ́ máa support bàbá, ẹ ṣì fẹ́ ṣe nǹkan kan fún wọn. Nígbà tí donation is still on, ó ṣì wà very much on. Account number foundation tí ẹ ń ṣe sí náà ní 01991 31544 01991 31544. Àwa náà ṣètò máa ṣàwọn ògùn sí lẹ́pọ̀ ní òfin Kristi torí bàbá yìí wọ́n gbọ́dọ̀ kú ní oko ẹ̀jẹ̀ sọ pé ìyà gbọ́dọ̀ kú olùkú ìyà wọ́n á dẹ̀ rí àwọn ọgbà ìyẹn lọ bẹ́ẹ̀. Èyí tí Ọlọ́run ti lò fún wọn ẹ ṣé o, èyí tí Ọlọ́run tún lò fún wọn kì í lẹ̀ ṣe o. Àwọn kan wọn á ṣẹ̀ṣẹ̀ wò ni ẹlòmíì ó ṣe jókòó wò ní ẹ̀yin tẹ́ fẹ́ wò ẹ wò látòkè dé ilẹ̀ ẹ má wò láàrin nìkan ẹ wò látòkè délẹ̀ close to 600,000 naira. Yes, sir. 580,000. So close to 600,000 wọ́n ti ọ̀nà lèmi náà wò mí báyìí òun la ṣe monitor mí báyìí. So ní báyìí àwọn ní 557 mí báyìí àwọn ní 557. So mo gba Ọlọ́run gbọ́ pé àánú àdìdì sí mo gba Ọlọ́run gbọ́ ìyẹn dájú tí wọ́n wá fi di alẹ́ tí lè wà fi mọ́ àjẹ́ kí bàbá náà mọ̀. So ìwé sábà dẹ́fẹ̀ẹ́ gbé pápápá wọ́n máa ètò lọ gbé ẹ ṣé o. Ibi tá a lọ wò yẹn ẹ̀yin tí Ọlọ́run rán sí wọn gbé sókè kẹ́ gbàdúrà lé lórí káwọn tọ́lọ́run ṣe fún wọn nípasẹ̀ ẹ ṣé o. Ẹ máa tẹ̀síwájú ẹ ní ṣubú ẹ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni yóò rí. God bless you. Thank you so much. So kí ló tún kù náà ó ti tán ẹ̀yin tí wọ́n fẹ́ nọ́mbà bàbá tá a bá ti parí ẹ lè chat mi pẹ̀lú nọ́mbà bàbá ẹ lè chat mi pẹ̀lú nọ́mbà wọn. So adé send ẹ sí ó wà gbé mi bẹ́ẹ̀ pé kí ẹlòmíà kan máa pọ́n ṣeré ẹlòmíà tún máa tọrọ owó ni ẹlòmíà tún pé bàbá ti gbọ́ pé ti ránú gba bàbá tí mo rí 10,000 tí mo rí bẹ́ẹ̀ bàbá wọ́n tí ì rí gbàdélẹ̀ wọ́n rí gbà wọ́n á dẹ̀ rí gbàdélẹ̀. So God bless you. Ẹ ṣé o. God bless you. Amen. ẹ ṣé ìdúpẹ́ ẹ ṣé ní kẹtù. Ẹ ṣé gbogbo ojú tó ń wò wá ojú náà ní fọlágbára Ọlọ́run gbogbo etí tó dẹ̀ ń gbọ́ wá etí náà kò ní ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí alẹ́ bí oṣù ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé lágbára Ọlọ́run ibi tó yẹ kí àánú ti dìde fún àánú á dìde fún yín. Mo bí gẹ́gẹ́ bí ipò àti ìjú Ọlọ́run àánú máa dìde fún yín nínú ẹ̀ wá ní wà bákan náà torí pé ẹ ti ṣe yìí lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ogun gbogbo ibi tẹ́ ẹ ti nílò ìrànlọ́wọ́ ọ̀run máa bá mi dìde ìrànlọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé.